Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹnu ibi tí a bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kó ní àgbọ́yé, kó láròjinlẹ̀, kó tó lè wo program mi. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tó ń come across fídíò mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share, kẹ́ bá mi like, ẹ comment kí àwọn ẹlòmíì lè jàǹfààní. Ìtẹ̀síwájú lórí odù apá keje. Odù apá keje. Ó máa kẹnú gan o. Ọlọ́gbọ́n o, olóye o. Tí o bá ti ní ọgbọ́n, tí o ní òye, tí o tiẹ̀ ní ìkankan ní stroll up, má tẹ̀lé mi. Bẹ́ẹ̀ ni ọlọ́gbọ́n nìkan ni mò ń bá ṣe o. Ṣé rí, whether you are a learned person or not, tó bá ti gbọ́ èdè Yorùbá, gbogbo nǹkan tó bá ṣe ẹ́ nílé ayé pátá, tí o bá ti lọ wo òwe tí àwọn baba ńlá baba wa tó pa nípa òwe yẹn, wà á pé láìfẹ́ á dẹ̀ máa tò. Ọlọ́run, òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù, òwe la máa fi wá. Ọlọ́run, àwọn ilẹ̀ Yorùbá á kéré. Nǹkan tí àwọn baba ńlá baba wa ní, ó ju nǹkan tẹ́ ẹ̀ ń wò lọ. Torí pé wọ́n sọ fún yín pé kò dalẹ̀ ṣe súnmọ́ kẹ́ lọ yẹ̀wò pé kí ni ò dá ń bẹ̀. Yes, nígbà tí ṣe rí, ikú àti ìyè kò ju ìṣẹ́jú kan lọ. Bẹ́ẹ̀ ni, ní ayé ìwáṣẹ̀, àwọn baba ńlá baba wa máa lọ ń jagun, máa ń fi ẹ̀mí dígun fún àwọn ẹbí ni. Ọlọ́run, ṣe rí, out of the box, ẹ jẹ́ ká máa ronú out of the box. Whether you are a Muslim or a Christian, tí o bá ń ka Quran àti Bible ẹ̀ dáadáa, o máa rí pé a nígbàgbọ́ lórí méjèèjì jura wa lọ. Ṣé ṣáà wò, ní ìgbà tí democracy dé, tí wọ́n ní pé democracy tí a gba òmìnira ń gbà yẹn, àwọn Haúsá wọ́n ti ń rúlù tipẹ́. Most power Nàìjíríà, agbára ilẹ̀ Yorùbá, ó ti fì síbẹ̀ yẹn. Ó ti fì síbẹ̀ yẹn gan-an. Àwa Yorùbá kẹ̀dẹ̀rẹ̀ náà, àmọ̀ kan tá à ń ṣe, àkọ́ńtà kan níwa, kọ́ńtà kan níwa, kọ́ńtà kan níwa, kọ́ńtà kan níwa, à ń tà kan níwa dànù nítorí owó. Ní ayé ìwáṣẹ̀, ní ayé àtijọ́, a kì í fojú rí ọlá, a kì í fojú rí ọlá. Torí ẹ̀ ló jẹ́ pé olówó tẹ́ ń wò yẹn, ọmọ ọlọ́rọ̀ ni, ọmọ ọlọ́lá ni. Ọlọ́lá àtọlọ́rọ̀ wọ́n ju olówó lọ. Ṣé ń ṣáà wò, olówó ọmọ ló jẹ́ sí ọlọ́rọ̀ àti ọlọ́lá. But tí bá ní pé kí n tú ṣe désàlẹ̀ kòkò, máa go deep. Odù ibì kan náà tún sì nìyẹn o, tó yẹ pé ohun àwọn baba ńlá baba wa ni. But ní ìgbà tí a ti gba ẹ̀sìn, ó ti di àfáà, ó ti di pásítọ̀, ó ti ń wo àwọn kinní yẹn bíi pé ṣíríkù kò dáa. Ṣé tó bá gba ẹ̀sìn Islam àbó gba Christianity, must you also adopted their culture? Àbí tí o bá adopt culture wọn, ṣé o ò ní dé sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ni, o ò ní àjọ náà wọ̀ ni? Ìwọ fúnra ẹ náà ló sọ fún pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni, kìnnìkan. Ìwọ kẹ̀dẹ̀ rí báyìí, ìwà inú ẹ burú ju ejò lọ. Ìwọ ló ń fi alábẹ̀ báyìí sí tí o gbọ́, tó ń dandan àfi kó pa. Ó yá, ìwọ dẹ̀ ló dẹ̀ pèsè àlùjọ náà fẹ́mi. Ó yá, wọ́n dẹ̀ ti fọ Ọlọ́run bẹ̀, wọ́n ti fálà, ó ní àfi tó bá pa. Ó yá, ẹ rí, tí ẹ bá lọ wo àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá pátá, odù àti olú, wọ́n ní nǹkan ṣe papọ̀. Olú àti odù, odù àti olú, wọ́n ní nǹkan ṣe. Máa tú ìyẹn náà, nǹkan tó ń pè ní olú àti nǹkan tó ń pè ní odù. Odù la ṣe ń tú yìí o, tó ń pè code. This word was coded. Ọlọ́run, mystery láyé, ayé yìí. You can think out of the box, gẹ́gẹ́ sí àwọn baba ńlá baba wa. And if you can't, go and read about Ifá. Ọlọ́run, má kàn máa ka Quran, má kàn máa ka Bible nìkan.
mi ò ní pé kó lọ ṣẹ́fà o, lọ ka ọ̀rọ̀ nípa Ifá. Tó bá dẹ̀ máa wá rí di Ifá yẹn, má lọ fi èdè míì ka Ifá o, fi èdè Kúùtù Òjíire wa máa fi mọ̀ nípa Ifá. Kó máa wo ìtàn, kó máa wo òwe, kó máa wo àyájọ́, kó máa wo ẹ̀dà ọ̀rọ̀, kó máa wo ìmúra wa, ìṣesí wa. Ọlọ́run, we are the best culture in the whole world. If I'm not mistaken, yes, ní ilẹ̀ Yorùbá. Ẹ forget ẹ̀sìn náà, ọ̀nà ẹ̀sìn, àjọ náà, ọ̀nà àlùjọ. Ẹni tó ní ìwà rẹ̀ jù ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Kúùtù Òjíire ni. But ọ̀tẹ̀ wà ń bẹ o, ẹ má dàbí, ọ̀tẹ̀ wà ń bẹ, tẹ̀mbẹ̀lẹ̀kún. Ẹ wá gbàgbé ọ̀rọ̀ Yorùbá ni tọ́ ni pé ọ̀rẹ́ tó bá máa dalẹ̀ kò ní dalẹ̀, èyí tó bá dalẹ̀ ò ní dalẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ dá ilẹ̀ Yorùbá pátá ẹ̀ ní dalẹ̀ o, Ọlọ́run ẹ̀ ní dalẹ̀. Tí o bá wò bóyá o máa dalẹ̀, kú kó wá bẹ́ẹ̀ yẹn ṣe máa rí. Ọlọ́run gbọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn ṣe máa rí. Wọ́n ní ẹ má gbingi oró, ẹ gbingi oró. Wọ́n tó gbingi oró, ọmọ ẹ á jẹ́ ń bẹ̀ o, Ọlọ́run. And because of the religion tó ti tẹ́tí gbà, ẹ ti wò pé tó bá ti hùwà ìkà, tó ti hùwà ìbàjẹ́, wàá wá lọ tọrọ àforíjì. Tó bá ti gbààwẹ̀ Ramadan, tó ti lọ sí hajj, tó ti fẹ̀yìn Mẹ́kà sẹ́nu, tó ṣe astaghfirullah 2 million, ó dẹ̀ bà tẹni ẹlẹ́ni jẹ́. Ó wàá mọ̀ pé bálọ àbọ̀ ń bọ̀. This thing is common sense. Ó simple now. Ó simple gan lé ayé yìí tí mo kò bá kọ̀ pé ẹ jẹ́ ká máa wo àbí ẹni tó máa kú lọ́la. Ìwádìí sọ Bible sọ, ìwọ ò dẹ̀ wo àbí ẹni tó máa kú lọ́la. Ìwọ rèé sì báyìí sí i, gbogbo owó àwọn ọmọ ekéwu ló ti gbà. Ìwọ òun kọ́lé, ó ra mọ́tò, ó ń ṣe nǹkan mèremère, gbogbo àwọn ọmọ lékè ó pàtàkì. Àbí because mi ò lè imagine jẹ́ pé ìwọ tó ń pèsè pé kájọ lọ pé kí má wáyé, kí wọ́n bá wáyé wọn bá kí n jókòó, ìwọ dẹ̀ ń gbádùn. Kí ló dé tó o ṣe wà bí tèmi náà wá kájọ máa fi ibẹ̀ kọ́ ni mò ń lọ, ó dùn ibì kan náà ni. Mi ò ní pé kẹ́ wáyé náà o. Orí àwọn àgbàmọ́ ni pé ìgbà ò nílò wa àwa mọ̀, ibi ayé yí sí ni kájọ yí sí. Tí ò bá ti bá yé yí, tó bá gbọ́ gbé, tí ò bá ti bá wọn gbé, wọ́n máa gbé sẹ́ńkù yí ẹ. Mò ń bọ̀, mi ò tí ì dé.